Ẹ káàbọ̀ sí YouTube channel Yorùbá mi. Náà ni mo máa ka ìwé Genesis sí orí orí kejìlá. Thank you. Jẹ́ ká bẹ̀rẹ̀. Olúwa sì ti wí fún Ábúráhámù pé jáde kúrò nílé rẹ̀ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ̀ àti kúrò nílé bàbá rẹ̀ sí ilẹ̀ kan tí èmi ó fi hàn ọ́. Èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, èmi ó sì bú sí i fún ọ, èmi ó sì sọ orúkọ rẹ̀ di ńlá, ìbùkún ni ìwọ ó sì já sí. Èmi ó bùkún fún àwọn tí ń súre fún ọ, ẹni tí ó ń fi ọrẹ ní èmi ó sì fi ré rẹ̀ ní àwọn tí bùkún fún gbogbo ìdílé ayé. Bẹ́ẹ̀ ni Ábúráhámù náà bí Olúwa ti sọ fún un ló ti sì bá a lọ. Ábúráhámù sì jẹ́ ẹni àrùndínlọ́gọ́rin ọdún nígbà tí ó jáde ní Háránì. Ábúráhámù sì mú Sáráì aya rẹ̀ àti Lọ́tì ọmọ arákùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọ́n kó jọ, ènìyàn gbogbo tí wọ́n ti ní Háránì. Wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kénáánì. Ní ilẹ̀ Kénáánì ni wọ́n sì wá sí. Ábúráhámù sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí a ń pè ní Ṣékémù sí ìgbọmọ rẹ̀. Àwọn ará Kénáánì sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Olúwa sì fi ara hàn fún Ábúráhámù, ó sì wí pé irú ọmọ rẹ̀ ni èmi ó fi ilẹ̀ yìí fún. Níbẹ̀ ni ó sì tẹ́ pẹpẹ fún Olúwa tí ó fi ara hàn. Ó sì ṣí kúrò níbẹ̀ lọ sí orí òkè kan ní ìhà ìlà-oòrùn Bẹ́télì, ó sì pa ọ̀gọ́ rẹ̀. Bẹ́télì ní ìwọ̀-oòrùn àti Ai ní ìlà-oòrùn. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì ké pe orúkọ Olúwa. Ábúráhámù sì rìn lọ, ó ń lọ sí ìhà gúúsù síbẹ̀. Yíyan kan sì ní ilẹ̀ náà. Ábúráhámù sì sọ̀kalẹ̀ lọ sí Égíptì láti sin àtìpó níbẹ̀, nítorí tí yíyan náà mú gidigidi ní ilẹ̀ náà. Ó sì ṣe nígbà tí ó kù sí dẹ̀dẹ̀ láti wọ Égíptì. Ó wí fún Sáráì aya rẹ̀ pé, kíyèsi i, nísinsìnyí èmi mọ̀ pé arẹwà obìnrin láti wọ̀ ni ìwọ. Nítorí náà yóò sì ṣe, nígbà tí àwọn ará Égíptì yóò rí ọ, wọ́n ó wí pé aya rẹ̀ ni èyí, wọn ó sì pa mí, ṣùgbọ́n wọn ó dá ọ sí. Mo bẹ̀ ọ́ wí pé arábìnrin mi ní èèwọ̀ ṣe, kí o lè rọ̀ mí lọ́rùn nítorí rẹ̀, ọkàn mi yóò sì yè nítorí rẹ̀. Ó sì ṣe nígbà tí Ábúráhámù dé Égíptì, àwọn ará Égíptì wo obìnrin náà pé arẹwà, ènìyàn gidigidi ni. Àwọn ìjòyè Fáráò pẹ̀lú rí i, wọ́n sì ròyìn rẹ̀ níwájú Fáráò, a sì mú obìnrin náà lọ sí ilé Fáráò. Ó sì ń ṣìkẹ́ Ábúráhámù gidigidi nítorí rẹ̀. Ó ń sin ilé àgùntàn àti akọ màlúù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, abo kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìbákasíẹ̀. Olúwa sì fi ìyọ́nú ńlá yọ Fáráò àti àwọn ará ilé rẹ̀ lẹ́nu nítorí Sáráì aya Ábúráhámù. Fáráò sì pe Ábúráhámù, ó wí pé,
èwo ni èyí tí mo ṣe tí ṣe tí ìwọ kò fi lóyún fún mi pé aya rẹ níṣẹ́ pé yé ṣe tí ìwọ fi ń pé arábìnrin ní ṣe bẹ́ẹ̀ lèmi bá fẹ́ ní aya mi sí. Jẹ́ nísinsìnyí wọ aya rẹ mú kí o sì má bá tiẹ̀ lọ. Wọ̀. Fáráò sì pàṣẹ fún àwọn ọkùnrin rẹ̀ nítorí Ábrámù, wọ́n sì sìn ín jáde lọ àti aya rẹ̀ àti ohun gbogbo tí ó ní. Okay, mo ti ka ìwé ìtàn. Well, not the full book, but you know what I mean. Ẹ ṣé fún gbọ́rọ̀ mi. Okay, ó dàbọ̀.